ṣé tẹ́ bá wò ó ẹ lè padà di pásítọ̀ bẹ́ẹ̀ ṣe wà. Pastor. bẹ́ẹ̀ ni torí ẹ ti lọ chọ́ọ̀chì Celestial rí kí ló gbé yín kúrò chọ́ọ̀chì Celestial ẹ bá ń kí gbogbo ọmọ Yorùbá kẹ́ dákun. Gbogbo èèyàn wá pátá mo kí yín èmi ọba Owóyẹmí mo kí yín wípé àbọ̀rọ̀ àbọ̀yè o Àbọ̀yè bọ́ kí tó ṣiṣẹ́. lọ́lá kí tó níyì kí tó ní ẹ̀yẹ nínú. Bàbá mi ò lè padà sínú ṣọ́ọ̀ṣì kí mọ́ ló dé gbogbo ẹ̀ scam ni bíi ti báwo. scam ni àdáwọ̀ rẹ̀ àdáwọ̀ ìdámẹ́wàá àdáwọ̀ gbogbo tí Ọlọ́run là ń kó fún dàbí àwa fúnra wa là ń náwó wa. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀. Ọlọ́run ò gbowó lọ́wọ́ wa a ò ṣiṣẹ́ fọ́lọ́run Ọlọ́run ò lóko Ọlọ́run ò lódò iṣẹ́ wa là ń ṣe ó dìgbà tí àwọn pásítọ̀ bá túmọ̀ pé a ṣiṣẹ́ fọ́lọ́run pé a ṣiṣẹ́ fara wa kí ṣọ́ọ̀ṣì tó lo ní improvement. bíi ti báwo. Ẹ wá sanwó o a ṣiṣẹ́ fólúwa o a ṣiṣẹ́ fólúwa iṣẹ́ wo gan lẹ ń ṣe fólúwa. Ẹ wàásùn sí Ọlọ́run lẹ wàásùn fún ni ẹ kọ́lé sọ́lọ́run lẹ kọ́ fún ni ẹ ń ṣèkórè sọ́lọ́run wá jẹ nínú ẹ̀ ni ẹ pa màálù 100 sọ́lọ́run jẹ nínú ẹ̀ ni ẹ wá ní ẹ ṣiṣẹ́ fólúwa iṣẹ́ wo lẹ ń ṣe fólúwa ẹ ń ṣiṣẹ́ fara yín ẹ ń ṣiṣẹ́ fara yín ẹ kàn ń gbowó olówó jẹ ni à ń gbowó olówó jẹ ni. ó dáa tá a bá wò dáadáa chọ́ọ̀chì ní Nàìjíríà kápẹ́ tí ẹ fẹ́ lọ chọ́ọ̀chì mo kàn fi sọ̀rọ̀ ni o mi ì sọ pé ń lọ chọ́ọ̀chì o irú chọ́ọ̀chì wo lẹ bá máa lọ. Celestial Church of Christ. kí ló dé. Ìdí ni pé ìmọ́lẹ̀ ṣì wà nínú ìjọ ni ìmọ́lẹ̀ ṣì wà nínú ẹ̀. kí làwọn ìmọ́lẹ̀ tó wà ní. Àwọn ìmọ́lẹ̀ tó wà nínú ẹ̀ pé ìfẹ́ ṣì wà ní ìṣẹ̀lẹ̀ tẹ bá ti gba hallelujah hallelujah náà ni ìfẹ́ ṣì wà nínú ìṣẹ̀lẹ̀ wọ́n jẹ́ ṣe nǹkan wọn pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ìtọ́sọ̀nà ẹ̀mí bó tilẹ̀ jẹ́ pé 20% ẹ̀ nowadays fake ni but a ṣe rí original náà tó yẹ pé tí nǹkan bá dàrú wọ́n á pe wòlíì ìṣẹ̀lẹ̀ àtàmọ́lẹ̀ sí àjẹmárí fat àtàmọ́lẹ̀ sí. but out of 100% kò ju bí 30% máa bí 40 gbogbo ẹ ti lọ tán but ìfẹ́ sì wà nínú Celestial. ẹnìkan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ní ọ̀pẹ̀lẹ̀ tí babaláwo máa ń sán tán máa ń dà wọ́n ní tá a bá wò wọ́n ní predation gbígbà téèyàn bá ń sọ pé èyí jẹ èyí ọ̀jẹ̀ mo fẹ́ kẹ́ ẹ̀ tàmọ́lẹ̀ sọ̀rọ̀. Ẹni tó sọ̀rọ̀ yẹn o kò mọ kankan pa ẹ̀. ó ní ó dàbí pé èyí jẹ èyí ọ̀jẹ̀ ni. kò mọ kankan pa ẹ̀ kò mọ kankan pa ẹ̀. Ẹni tí ò sínmi tó wà ní ìlú òyìnbó á pe orúkọ ẹ̀yà àdáfá níbi nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àjẹ̀ máa sọ fún àjẹ̀ ní bẹ́ẹ̀ ló ṣe rí. àjẹ̀ rí bẹ́ẹ̀ ṣé prediction nìyẹn ni. So ẹ mọ̀ anything tí èèyàn ò bá mọ̀ ń pa ẹ̀ bíi pé wà ignorant torí ti ní. So àwọn èèyàn òpè ni wọ́n nǹkan tó bá mọ̀ ń pa ẹ̀ máa fẹnu bàjẹ́. ṣó tẹ́ bá wo Ifá nígbà míì àwọn kan sọ pé Ifá pé kankan sàn Ifá mọ́lẹ̀ nígbà míì wọ́n ní kò sí nǹkan kan. Nǹkan wà ń bẹ̀. bíi ti báwo. Nǹkan wà ń bẹ̀ odùn tó bá jáde náà la máa interpret. Odùn tó bá jáde sí ẹnìkan ó ní í ṣe pẹ̀lú ìrìn àjò ẹ̀ ó ní í ṣe pẹ̀lú nǹkan tó wá béèrè lọ́wọ́ Ifá yẹn. So bí babaláwo bá ti wọ kápẹ́bù tó bá kọ́fá tó mọ̀fá àgẹ̀tì kan tó ṣẹlẹ̀ láyé ẹ̀ ni. ok ṣé pásítọ̀ lè gbà fa. Dáadáa kò sẹ́ni tó lè gbà fa. kí ló dé kí ni pásítọ̀ bẹ́ẹ̀ fi fa sí. backup ni backup iṣẹ́ backup iṣẹ́ ni torí àwọn pásítọ̀ wọn máa ń dá wàhálà sílẹ̀ níbòmíì. bíi ti báwo. Ìdí ni pé ẹni tí ò yẹ kán tú wọ́n tú ẹni tí ò yẹ kán dè wọ́n dè so àmọye oṣó àjẹ́ tó gbógun tì wọ́n àmọye ẹni tó ń bá wọn jà ní ìjà òkùnkùn kò tó bá ní Ifá wọn fi bàtà wọn up oṣù àwa jẹ́ǹbẹ̀ àjà jẹ́ǹbẹ̀ lẹ́bọ̀ lóògùn àjẹ́ǹbẹ̀ so wọ́n dá wọn láre kíkò ní jẹun ẹni kíkò tún pa ni. ọ̀dà tá a bá wà wò dáadáa àwọn kan sọ pé òrìṣà ò dáa ṣé ó tọ́ sí yín lẹ́nu láti sọ pé òrìṣà ò dáa. Òrìṣà dáa o òrìṣà túmọ̀ sí pé ẹni òrìṣà tó ṣàdá. that is it. àwọn èèyàn ọ̀tọ̀ àwọn èèyàn ọ̀tọ̀ òrìṣà dà ó yẹ ká máa bọ òrìṣà. bíi ti báwo. òrìṣà ń gbé ni òrìṣà ń gbé ni níyì òrìṣà fúnni lówó fúnni lọ́mọ fúnni láyọ̀ so àwọn ẹni tó ríṣà dá ni àwọn lòrìṣà a lè ṣe ká máa fi tiwọn ṣe mo sì jẹ́ nìyẹn. ọ̀dà tá a bá wò dáadáa ṣé èṣù òrìṣà náà lè ṣù. no èṣù kì í ṣe òrìṣà. kí ni èṣù. èṣù pẹ̀lú àwọn irúnmọlẹ̀ tó wálé ayé kì í ṣe òrìṣà ọ̀tọ̀ èṣù ọ̀tọ̀ èṣù àtọ̀rúnmìlà ló jọ wà tẹ́lẹ̀. so so kò síbẹ̀ èèyàn ṣe lè bọ Ifá báyìí kó má lọ rúbọ fèṣù.
ok yẹn máa bọ fá yẹn máa tó bá bọ èṣù tán tó bá bọ ifá tán wàá lọ rúbọ fèṣù nǹkan tó ṣe yẹn á lè kí ó di dandan. dandan ni. ọ̀dà ẹ jẹ́ ká wò ṣé èèyàn lè jọba nílẹ̀ Yorùbá láìsí pé wọ́n fi ìṣẹ̀ṣe jọba wọ́n lò ṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe la fi ń yan ọba sórí ìtẹ́. kì í ṣe bíbélì. kì í ṣe bíbélì. kì í ṣe àlùkùránì. no ọba tí a bá fi ìṣẹ̀ṣe yàn ọba tí ò bá gba ọ̀nà ifá dórí ìtẹ́ àwọn ló máa ń ní problem àwọn ló máa ń da ìlú rú àwọn lẹ́rí tí wọ́n máa ń yìnbọn pa tí wọ́n yìnbọn tí ìbọn bá ọba tó bá kú. ọ̀nà tó ń gbà dórí ìtẹ́ yẹn kì í ṣe ọ̀nà ìṣẹ̀ṣe tó bá jẹ́ ọ̀nà ìṣẹ̀ṣe ni àwọn ti empower wọn nínú ìgbèbí àwọn awọ ti empower wọn ti fi nǹkan sí wọn lára bọ̀ tó bá jẹ́ ìgbà láìláàánú gbàdébà bíi Quran wọ́n lè má ṣe bẹ́ẹ̀ fún wọn. wọ́n lè má ṣe bẹ́ẹ̀ fún wọn. bẹ́ẹ̀ ni. ọ̀dà tá bá wò dáadáa Ifá òun ló láyé àbí. Ifá ló láyé. kí ló tẹ̀lé sọ bẹ́ẹ̀. Ifá ló láyé. president ó ń gbafá gómìnà gba kò sẹ́ni tó bá if you want to be successful in this life first wàá gba ọ̀nà Ifá lọ but let me tell you one simple fact àwọn kan wà tó ń gba Ifá yìí tẹ́ ẹ̀ lé mọ́ o. bí ti bá wò. ìdí ni pé wọn ò sọ síta tó bá gbọ́ bí tó ń ti sọ̀rọ̀ Ifá gan wọ́n kàn ta wọ́n contradict ẹ̀ wọ́n ní o wọ́n ní o àwọn yẹn gangan ní ẹranko èèyàn àwọn ló yẹ ká máa pèlè ẹranko nǹkan tó ní tó máa benefit ẹ̀ but ó tún wá contradict ẹ̀. so àmọye àwọn pásítọ̀ tó nífá tó jẹ́ wàásù ní ṣọ́ọ̀ṣì pé ẹ máa gba fá ẹ máa ṣe fá ẹ máa ṣe yí ẹ máa ṣe wọ́n jẹ́ ní. wọ́n dẹ̀ ní. irú àwọn tán jẹ́ pásítọ̀ tán nífá yẹn bó lè yẹn ṣe fẹ́ dá wọn mọ̀. ẹ lè dá wọn mọ̀ láé. ẹ lè dá wọn mọ̀ láé. ìyẹn lè dá wọn mọ̀ láyé. bá mi pọ̀ sí olówó búkú wo àná. Agídí máa lájà. Agídí máa lájà. Agídí máa lájà. Àwo Ilé Ifẹ̀ o. Àwo nígbàwo nígbọ̀wọ́. Àfàìgbàwo nígbọ̀wọ́ o. Àwo àtẹ. Àwo àyà. ẹ̀yọ́nú jẹ́ nǹkan tó jẹ́ pé everybody ló gbọ́dọ̀ ní lára tó bá wá nídìí oògùn ẹ̀yọ́nú everybody ló gbọ́dọ̀ ní kò ní pé báyà pé mo jẹ́ Kristẹni mo jẹ́ Mùsùlùmí oníṣẹ̀ṣe ni torí ẹ̀yọ́nú yẹn ló máa ń jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún ẹ̀dá wàá máa lò ó tó bá wá nílò rẹ̀ pè mí o tó bá sọ pé kí babaláwo bẹ́ẹ̀ ṣe kán bá lọ gba owó tí ò yẹ ká gbà lọ́wọ́ ẹ̀ á pa ẹ́ lára o pè mí now àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn aráàlú òyìnbó nílò àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀yọ́nú ẹlẹ́ẹ̀kejì òun ni oògùn ọ̀wọ̀ tó dájú wọ́n pe kìnìún kan ní ọ̀wọ̀ tó dájú ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ nílò rẹ̀ ẹ̀yọ́nú ọ̀wọ̀ tó dájú àti atúdè ṣẹ́rí atúdè yẹn pàápàá jùlọ ìwọ tó ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́ tó bá ní atúdè tó bá ń wé àwọn ọṣẹ atúdè yẹn gbogbo nǹkan tó bá fi dì ọ́ tàbí tí wọ́n bá jẹ́ nǹkan ìṣòro yóò ti mọ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí tó jẹ́ pé àwọn náà ti wà ní ìhà láì wípé à ń lo ẹ̀yọ́nú à ń lo atúdè à ń lo ọ̀wọ̀ yóò ti mọ yé wọn bí kíní ẹ̀ ṣe pàtàkì tó bó ṣe pàtàkì tó yóò ti mọ yé wọn. now ìwọ tó bá wà nílùú òyìnbó o gbọ́dọ̀ lo ẹ̀yọ́nú o gbọ́dọ̀ lo atúdè o dẹ̀ gbọ́dọ̀ lo ọ̀wọ̀ tó dájú sẹ́yà ara bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú atúdè àti ọ̀wọ̀ tó dájú sára pè mí mo máa ń gba owó consultation ṣùgbọ́n mo mọ̀ wípé kò sẹ́ni kankan tó pè mí tí mo send nǹkan sí nílùú òyìnbó tí ò rí pàṣẹ rẹ̀ nínú ayé rẹ̀ torí wípé ibi tẹ́mi yóò ti bẹ́ẹ̀ mú yóò yàtọ̀ sí ibi tí wo ti mú yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn ta wa. ó kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbálá ayé níbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora inú mi dùn ọkàn mi sì balẹ̀ torí ó tó ọjọ́ mẹ́ta tí mo ti gbé ọba Awóyẹmí Lájàgbà tí mo ti gbé wọn wá sórí ètò mi kí ló dẹ̀ fà á ṣé mo pé káàkiri níṣẹ́ tiwọn náà káàkiri náà níṣẹ́ tiwa náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ ọba Awóyẹmí wọ́n mọ̀ pé awóore ni ẹnìkan tiẹ̀ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà mi ò ní dárúkọ rẹ̀ lórí ètò wọ́n pè mí wọ́n ní kí n kí yín pé ẹ ṣé àwọn o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń pè mí lórí ọ̀rọ̀ Awóyẹmí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ máa ń pè mí lórí ọ̀rọ̀ Ayélálá
kí ni wọ́n ń pè láyé lálá kí ni wọ́n ń pè lólúwẹ̀rí mo wá ní mi ò ní lè ṣàlàyé tó ọba Awóyẹmí torí wípé a kì í ní òòṣà ńlé ká mọ̀mọ̀ bá ṣe é tù torí ìdí èyí mo ṣe ń fàsìkò yìí kí gbogbo wa níbikíbi tá a bá wà wípé a mọ̀ mọ̀ ṣe yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè ọba Awóyẹmí ẹ bá ń kí gbogbo ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà àtàwọn tó wà lókèèrè ẹ bá ń kí gbogbo wọn. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Dùn TV àti ti ọba Awóyẹmí mo kí yín wípé àpọ̀jọ méjì ọjọ́ mẹ́ta àbọ̀rọ̀ àbọ̀yè bọ́ ṣiṣẹ́ nílé àwọn babaláwo Awóyẹmí ọba Awóyẹmí. mo jẹ́ yín nìjẹ́ àwọn èèyàn ń pè mí lórí ọ̀rọ̀ ayélálá ẹ dúró ṣé àwọn àkálẹ̀ nìkan láyélálá máa ṣiṣẹ́ fún mi àbí gbogbo èèyàn. ẹ ṣé olóòtú gbogbo àgbáyé pátá ní ayélálá ń ṣiṣẹ́. ẹ làbárè ẹ ṣàlàyé fún wa. ìdí ni pé kì í ṣe ìmọ̀lẹ̀ kan tó wà fún orílẹ̀-èdè kan tàbí ẹ̀yà kan ó wà fún gbogbo àgbáláyé but níbi tó ti ṣẹ̀ wá ìkálẹ̀ ni ìkálẹ̀ ìlàjẹ. ok wọ́n ṣe náà nílàjẹ. ìlàjẹ gan ni ayélálá ti ṣẹ̀ wá tó fi dé ilẹ̀ ìkálẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n gbogbo àgbáláyé ló ń jàǹfààní. ọ̀dà nǹkan tó wá ṣẹlẹ̀ rèé bóyá wọ́n jí mọ́tò ẹnìkan lọ ń sìn mo fẹ́ jẹ́ kí ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ni tàbí wọ́n gbé nǹkan ẹnìkan lọ tó lè wàá lọ ayélálá sí kìíní. dáadáa bíi bò ó. dáadáa ọ̀rọ̀ tó bá ti rú èèyàn lójú téèyàn ò mọ bí àáṣá bá téèyàn ò mọ bí àáṣá yà èèyàn á lọ sábà ayélálá nǹkan bá ló ṣẹlẹ̀ sí mi bá mi ṣe àwárí ẹ̀ ràn mí lọ́wọ́ so ìgbà tí result bá máa jáde gan nígbà míì ó tún máa ń ba ẹni tó ní nǹkan yẹn á tún bá lẹ̀ pé mi ò mọ̀ rán ẹ tó bó ṣe jẹ́ yìí tó ti ṣẹlẹ̀ rí. ó ti ṣẹlẹ̀ rí. yé báwo. a rí ibi tí owó ti sọnù owó tó sọnù yẹn ò ju 50,000 lọ but wọ́n kìlọ̀ kò sẹ́ni tó jẹ́wọ́ ìgbà tó wá sábà ayélálá níbi tá a ké bá ayélálá ìgbà tí ayélálá fẹ́ dìde ó dìde ní ilé ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ó dìde látọ̀dọ̀ ìyàwó ẹni tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ tó pé ìgbà tó mú owó yẹn wọ́n tún lọ fi ra nǹkan fún jẹ wọ́n fi ra nǹkan fún ìyàwó ẹni tí owó ẹ̀ sọnù ó tún jẹ ẹnu ẹ̀ àwọn ọmọ ẹ̀ wọ́n tún jẹ ẹnu ẹ̀ bí kéèyàn jáde báyìí kó ra nǹkan ìpanu wá kó jẹ ẹnu ẹ̀ kó tún fún àwọn ọmọ bí wàhálà ṣe wọlé nìyẹn so nígbà táwa dẹ̀ lọ mọ́lẹ̀ bí a ní ibikíbi tó wò yẹn wà àwọn tó ná gbogbo àwọn tó jẹun wọn kó da wàhálà sí ilé àti ọ̀nà àwọn tó náwó yẹn ibi tó ná sí àwọn tó lò ó so bí wàhálà ṣe dé nìyẹn. ọ̀dà tá a bá wò dáadáa ẹ má bínú ọba Awóyẹmí tí èèyàn bá wà nílùú òyìnbó tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹni yẹn bóyá wọ́n jí nǹkan rẹ̀ lọ nílùú òyìnbó ẹ lè lọ ayélálá níbi táwa yìí yóò dẹ̀ lọ bá ẹni yẹn nílùú òyìnbó. a lot of testimony. bó o la ayélálá ó ṣe go plane. a lot of testimony ayélálá spirit ni. ok spirit ni a lot of testimony ti wáyé lórí káké lè sí ayélálá lórí ṣèbára ẹni tó ń jí mọ́tò ẹ̀ nílùú òyìnbó ká ṣiṣẹ́ nìdí ayélálá níbí láàrin ọjọ́ 4-5 wọ́n ti rí but ẹnìyẹn gan ó lè máa gbọ́ mi lórí ètò lórí ètò yín ló ti rí nọ́mbà mi so ìgbà tó máa rí mọ́tò yẹn àwọn ọlọ́pàá ti rí mọ́tò gbà wọ́n wá gbé sí custody wọn wọn wá pe ẹnìyẹn pé wọ́n ti rí mọ́tò ẹ̀ mọ́tò yẹn wá rí wọ́n ní ó ní iye owó tó fi ṣọ́ mọ́tò yẹn gbà tó mọ̀ pé ó ti tó bíi 2-3 months tí owó tó fi ṣọ́ mọ́tò ti di ńlá wọ́n ṣẹ̀ wá pé mọ́tò tó sọnù lọ́jọ́ sí àti rí o ọ̀dọ̀ wa ló wà ó ti tó oṣù 2-3 lọ́dọ̀ wa wọ́n ṣẹ̀ wá fowó ńlá gbà so bó ṣe jẹ́ nìyẹn a lot of testimony ló ti ń ṣẹlẹ̀ bí ayélálá yẹn náà lájọ pé bá. ọ̀dà tá a bá wo ayélálá yìí ṣé èèyàn dúdú nìkan ló lè mú ṣó lè mú èyìnbó náà. tó bá ti jẹ́ ọmọ tó bá ti jẹ́ ènìyàn tó ní omi lára tó ní ẹ̀jẹ̀ lára ayélálá ṣiṣẹ́. àmọ́ ọ̀dà ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan mo fẹ́ kí gbogbo àwọn èèyàn máa gbọ́ ṣé rọ́ ni àbí tòótọ́ ẹni ẹ̀yin tí ẹ jẹ́ olóòtú ẹ̀ gan ẹni kọ̀dà yín mọ̀ ń gbà mí. ayélálá ọ̀mẹ́ni tó ní bíi ti báwo. béèyàn bá ti sí wàhálà dé nìyẹn. bí ibo lè yóò ṣe sí ẹ̀yin tẹ́ ẹ ní nǹkan yín. nǹkan tí ò yẹ kó jẹ tó bá jẹ nìdí ẹ̀ ó di wàhálà sílẹ̀. kí làwọn nǹkan tí wọ́n ń jẹ́ ìdí ẹ̀yà lè lára. táyélálá bá ní kó gba 50 naira tó bá gba 100 naira ó ti sí nìyẹn. iṣẹ́ mi wà tá a bá gbowó àwa la gbà workmanship wa ni àwa la gbowó àwa la ná but o gbúdọ̀ involve orúkọ ayélálá sí o gbúdọ̀ involve ẹ̀ sí
wọn gbọ́dọ̀ fi àwọn yòókù ayélálá kún. Okay. Ayélálá yàtọ̀ sí èṣù. Ó yàtọ̀. Ó yàtọ̀ sí Ògún. Bẹ́ẹ̀ni. Ó yàtọ̀ sí Ṣàngó. Bẹ́ẹ̀ni. Ó yàtọ̀ sí gbogbo àwọn nǹkan ó yàtọ̀. Ó yàtọ̀. Okay. Now òrìṣà tẹ́pẹ̀ lórìṣà ayélálá òrìṣà ńlá kan ni. Bẹ́ẹ̀ni. Ọ̀dà tábà wá wo òrìṣà ayélálá tábà wá wo òrìṣà ayélálá látòkè tábà wá wo òrìṣà ayélálá látòkè tábà wò látòkè délẹ̀. Ayélálá. Inú mi dùn. Ní gbogbo ilẹ̀ kálẹ̀ wọ́n fẹ́ẹ̀ mọ̀ sí babaláwo tí ò láyélálá ni. Kí ló dé? Ìdí ni pé ìmọ̀lẹ̀ tó wà active ni. Ok, àwọn babaláwo tó kù wọ́n gbọ́ ìròyìn tọ̀dọ̀ mi pé ayélálá pa lágbájá o, ayélálá ti dún dá lágbájá ní o, àṣébà ayélálá ti tú o. Àwọn náà ń wá mèsì láti gbà kí business tàwọn náà lè boom. Tó bá jẹ́ ìmọ̀lẹ̀ tó dense ni àwọn èèyàn ò ní máa gbà bọ̀ pé active ẹ̀ yẹn pé ó wà okay yìí kó ń ṣiṣẹ́ yẹn làwọn babaláwo ṣe ń gbà. Okay, làwọn babaláwo ṣe ń gbà. Bẹ́ẹ̀ni. Okay, inú ayélálá ẹ má bínú òrìṣà mi ò tó ọ gbèjà o, mi ò dẹ̀ tó ọ bí o, torí mo mọ̀ pé òrìṣà lágbára. Nínú ayélálá àti èṣù èwo ló lágbára jù? Àwọn méjèèjì ló lágbára but iṣẹ́ wọn yàtọ̀. Kí ni iṣẹ́ èṣù? Ẹ̀gbọ́n ni wọ́n ní èṣù ọlà òlú ògiri òkò abániwàrà bá ò rí dá. Abániwọ́ràn tá a rí dá. Ọ̀hún kì í ṣe abániwá ọ̀ràn. Táwọn pẹ̀lú ọ̀ràn mọ́ ara. Ara béèyàn ò bá rí àrà dá èṣù á bá wá àrà. Oríṣiríṣi àrà ní bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni oríṣiríṣi àrà. So iṣẹ́ èṣù ó yàtọ̀. Iṣẹ́ ayélálá báyẹn ó ń ṣẹ́gun ọ̀tá. Nǹkan tó pamọ́ á fi síta. Nǹkan tá ò rí á fi síta. But èṣù béèyàn bá wà nínú ìṣòro tọ̀rọ̀ ẹ bá díjú tí ò bá rí bí wọ́n ní kó lọ fún èṣù ní akọ ẹran kan. Kó lọ bọ́. Kó lọ bọ́ èṣù so that a lè rí way out. A lè rí ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀. Ẹlòmíín wà ó lè jẹ́ ọkùnrin ló yẹ kó ràn án lọ́wọ́. Ọkùnrin ò ní ràn án lọ́wọ́ wọ́n kó lọ fún èṣù ní akọ ẹran. Tó bá fún èṣù lákọ ẹran ọkùnrin yà á dìde á wá ṣàn án lọ́wọ́ fún. So iṣẹ́ olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀dà tẹ bá wà wò babaláwo Awóyẹmí. Àwọn pásítọ̀ kan gan tiẹ̀ máa gbé ayélálá sẹ́yìn kùlẹ̀. Ṣé kò mí kéèyàn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò ní kọ́ mọ́ láyélálá? Ó lágbára question yìí lágbára. Bí ti báwo ó níbi tí mo lọ. Mi ò sọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tán wà lọ́ṣun tán wà lẹ́kọ̀ọ́ tán wà lógùn state tán wà nìbàdàn. Mo wá sí apá ìpínlẹ̀ Ondo níbà. Ó yé mi. Ní pàápàá jùlọ ilẹ̀ Ẹ̀kálẹ̀. Ẹ mọ̀ k'Olúwa dáríjì wá. Àwọn iṣẹ́ kan wà téèyàn bá ṣe gẹ́gẹ́ bí ìránṣẹ́ ó yẹ kó ní backup. Bí báwo? Ẹni tí oṣó dè ó fẹ́ tú ẹni tí àjẹ́ ń dè ó fẹ́ tú ó yẹ kó ní backup tó bá ṣe tán ibi tí wàá lọ tí wàá jàbọ̀ sí. Iṣẹ́ tó sóde mo ti tu iṣẹ́ máa jẹ́ kó hun mí ò máa jẹ́ kó dùn sí mi lọ́rùn bíìsì tó ń fi ní nìyẹn ṣebí àwọn náà ló máa ń gba fá. Àwọn jẹ́ ó wà advisable kí àwọn pásítọ̀ nífá fún àtìlẹ́yìn iṣẹ́ wọn ni. Ẹ dúró ṣé Jésù lè jẹ́ àtìlẹ́yìn? Jésù ká pèpèpèpè tí àtìlẹ̀ gbọ́ voice ẹ̀ mọ́. Bí ti báwo? Ìrìn àjò Jésù ti jìnnà síbí. Bí ti bò. Ìrìn àjò Jésù ò súnmọ́ wa mọ́. Jésù ti lọ ìgbà tó ti wáyé táwọn èèyàn ti ṣe mistake tó ti pa tán kan tó ti lọ yẹn ìrìn àjò ẹ̀ ò sí lọ́dọ̀. Ok ẹ lọ sí ìrìn àjò kan sí bóyá wọ́n pa ọ̀tá yín Ọlọ́run wá yọ yín ẹ survive ẹ tún máa padà síbẹ̀ ni. Ẹ ní lọ so Jésù ti wá àwọn èèyàn ti fojú ẹ̀ hàn èèmà ó ti lọ tiẹ̀. Ok ṣé ẹ nígbàgbọ́ nínú Jésù? Kí ló dé? Mo nígbàgbọ́ nínú ẹ̀ but tẹ́nù tá a wà yìí kì í ṣe tẹ́nù Jésù mọ́ tẹ́nù èṣù. Bí ti bò. Èṣù ló nílé ayé ṣebí ọ̀run lè sún wà tẹ́lẹ̀ ṣebí wọ́n ní Bíbélì náà sọ ó ní Olódùmarè ló lè wá sínú ayé nínú ìwé ìfihàn. Ó ní ogun sì bẹ ní ọ̀run ó ní dragoni àtàwọn áńgẹ́lì ó ní wọ́n jagun ó ní wọ́n wá lé èṣù wọn lè sọ̀kalẹ̀ wá sínú ayé ṣebí ìwé ìfihàn náà ló ti ṣẹlẹ̀. Èṣù ti ṣe dragoni. Wọ́n ti lè ṣe ọ̀dọ̀ wa ń bí. So èṣù ló láyé bóyá Jésù ló lọ́run mi ò mọ̀ but àwa tá wà ń bí èṣù lọ́kàn tó láyé. Ọ̀dà tá a wá wò dáadáa kí ni fi ọ̀rọ̀ tẹ̀ sọ yìí torí gbogbo àgbáyé fẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ kan ó dẹ̀ kẹ́kọ̀ọ́ lára ẹ̀ tí tèmi ni pé kémi béèrè títí yín ni pé kẹ́ ẹ dá mi lóhùn tá a bá wò dáadáa ọmọ Ọlọ́run gidi sì wà tó orúkọ Jésù tó sì ń dáhùn. That is 2%. Bíi ti báwo? Out of 100 a máa rí just 2 or 3. Bíi ti báwo? Ìdí ni pé Ọlọ́run ti ká lára Bíbélì sọ pé ó ní Ọlọ́run sọ pé inú ń bàjẹ́ pé òun dá ọmọ ènìyàn. Ó wà lórí Bíbélì. So àwa èèyàn ti yarí mọ́ Ọlọ́run lọ́wọ́ àgbọ́tọ̀ Ọlọ́run mọ̀
kò sẹ́ni tó sọ pé òun gbóhùn Ọlọ́run pé Ọlọ́run bá sọ gbogbo wọn fèkì ni wọ́n wà kan jẹ́ ni. ẹ dúró o, ẹ má jẹ́ ká ṣe kíní ìgbésíra wọn. fèkì ni gbogbo wọn aláwọ̀dé. ẹ dúró, èèyàn ò lè gbóhùn Ọlọ́run. wọn ò lè gbọ́ mọ́ wọn ò lè gbọ́ anything mọ́. ọ̀dà àwọn tí wọ́n wá ń sọ wípé Olúwa sọ wípé they are telling lies. bíi ti bò. ẹni tó bá sọ pé Olúwa sọ wípé kó ríran fún mi kó gbàdúrà kó ríran fún mi kó sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé mi fún mi. they are fakes. àwọn tó sì lè sọ wà. kò sí wọ́n parọ́ wọ́n parọ́ sẹ́ẹ̀. but it's just a way of putting food on our tables. láti jẹun. Olúwa sọ wípé níbo sọ́lọ́run ní tẹlifóònù àbò ní fóònù bá Ọlọ́run tọ́lọ́run fi sọ wípé how do you know that God is talking to you? bọ́bẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìtọ́pọ̀lọpọ̀ bá ń gbọ́bẹ̀ ṣe ń sọ̀rọ̀ wọ́n á máa yín mú pé people will be contradicting ìyẹn ò ní mí wọ́n máa ṣe ojú wọn máa tó là ojú wọn máa tó là wọ́n gbàdúrà Jésù ṣe àmọye ọdún tó ti pa pé Jésù bọ̀ ṣé kò yẹ kí Jésù ti dé. Jésù wá mọ́ ẹni tó bá ti kú tiẹ̀ tán nìyẹn. Jésù ẹ̀ ti dé nù. ó dé nìyẹn pé Jésù ń padà bọ̀ Jésù kan ti jápa Jésù ti fi wá sílẹ̀ Jésù ti fi wá sílẹ̀ ká máa ṣe tó bá wù wá. ọ̀dà tá a bá wà wò dáadáa ṣé wàá lẹ̀sìn wa nílẹ̀ Yorùbá. ẹ̀sìn wa ni àṣà wa ni. nta gbédání nta ìra gbédání. jẹjẹjẹjẹjẹjẹ ó ní àlàáfíà nínú. ilé tá a bá ti gbọ́ àbọ̀rọ̀ àbọ̀yè mo fi Ọlọ́run bá ṣe búra ilé àlàáfíà ni. ilé tẹ́ bá ti wá gbé ẹ̀jẹ̀ Jésù nǹkan. ẹ̀jẹ̀ Jésù wo nìyẹn ẹ̀jẹ̀ Jésù tá a ti pa ẹwọ for thousands of a year ago ẹ̀jẹ̀ Jésù wo nìyẹn ẹ̀jẹ̀ Jésù tó ń pè gan látọjọ́ tó bá jẹ́ if truly pé wọ́n exist ni ó yẹ kẹ̀jẹ̀ yẹn gan ti gbẹ. ẹ̀jẹ̀ Jésù ò lè gbẹ. mọye tó ibi tó dín pẹ̀jẹ̀ Jésù ni wọ́n parọ́ jọ wọ́n parọ́ Jésù náà ṣèbí inú ayé náà náà ti bí ṣèbí inú ayé náà ti bí sọ̀rọ̀ Jésù ti wá ó ti lọ tiẹ̀ ká máa bọ àwọn òòṣà wa nílẹ̀ Yorùbá ká gbé ìṣẹ̀ṣe wa lárugẹ ká fi Christianity sílẹ̀ kán padà síbi tó ti wá àwọn Muslim kán padà síbi tó ti wá ilẹ̀ Yorùbá ilẹ̀ ẹlẹ́bọ ni and I'm very proud of myself ẹlẹ́bọ ni mí ẹlẹ́bọ ni mí mò ń ṣẹbọ ẹ wá lọ dédé èso ẹ dédé òpẹ dé ojú Olúwẹrí ẹlẹ́bọ là wá I'm very proud of that. ṣé wọ́n lè pè ní lẹ́lẹ́bọ ṣé mi náà lè pè ní lẹ́lẹ́bọ. ẹlẹ́bọ ni mí ẹlẹ́bọ mo jẹ́. tẹ́ bá wò dáadáa ewé wà Yeah. egbò sì wà. Bẹ́ẹ̀ni. agbára wo ni Ọlọ́run fún yín tẹ́ fi ń wo àwọn tó bá ní stroke. ìjìnlẹ̀ ni àti pé kíkọ́ ni mímọ̀. kọ́ ni mímọ̀. mo gbé ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́dà mi kan iṣẹ́ ẹ̀ nìyẹn. iṣẹ́ yẹn ni. iṣẹ́ special area of specialization ẹ̀ nìyẹn so ibẹ̀ ni mo ti máa gbogbo àwọn iṣẹ́ yẹn bí stroke bá ṣe èèyàn bóyá ọwọ́ èèyàn kú bóyá ẹsẹ̀ èèyàn kú bóyá ọwọ́ yẹn ń gbọ̀n pajápajá something like that tá a bá lo ọṣẹ mi tó bá jẹ́ mi mo ṣe gbà àti mọ èyí tá a máa dọ̀tí sí téèyàn máa mú àgbàgbé nǹkan ọlọ́ni àbí ara èèyàn wúwo ó ní tóun bá jí làárọ̀ àti kóun dìde gbogbo wa atẹ́gùn ní iṣẹ́ stroke ni tó bá wẹ ọṣẹ ọlọ́ni. àlọ́ tá a bá wà wò dáadáa kí ni tẹ́ndẹ̀sì kìíní yẹn tẹ́ndẹ̀sì tí mò ń sọ rẹ̀ mo fẹ́ kó yé wa lẹ́nu ẹni tí ó bá lágbára àti da hot sí nǹkan ṣó lè dá sẹ́wọ̀n hop sí. kò ṣeé ṣe o. bíi ti bá wò. ìdí ni pé ọtí la fi ń lò but àwọn area kan wà tó yẹ pé téèyàn bá lè lo ọtí due to health issue ká lo àdín àdín àyàn á dà sínú ẹ̀ a máa bù ú sí síbí a máa mú bọ̀tọ̀ ọṣẹ yẹn compulsory ni but téèyàn bá fẹ́ wẹ ọṣẹ ẹ̀ kò gbọdọ̀ wẹ̀ níbi tó ti máa rí ṣáàdù ẹ̀ níbi tó ti máa rí òjì. ibi kò gbọdọ̀ wẹ̀ níbi tí mọ̀lẹ́ náà bá wà. tó dà tá a lè rí òjì kọ́pa òkùnkùn kọ́pa náà sínú òkùnkùn. bóyá kéèyàn wẹ̀ kí òòrùn tó jáde àbí tí ọjọ́ bá ti rọ̀ èèyàn gbọdọ̀ wẹ̀ ọṣẹ atẹ́gùn kó máa wo òjìji. atẹ́gùn yẹn náà ń pè ní stroke. tẹ́ bá wà wò dáadáa yóò ti tó èèyàn mélòó ṣé n pè mí ò sí níbẹ̀ yóò ti tó èèyàn mélòó tí ẹ ti fi ọṣẹ yẹn wòsàn tẹ́tí fi tọ́jú. àwọn tó ń rà á lọ́wọ́ wa mọ̀ àwọn tá à ń ṣe fún ààrẹ ni stroke bó ṣe wà yọ máa da èèyàn lórí rú tó yẹ pé èèyàn rún mad. bẹ́ẹ̀ni. àmọye ni ta ti ṣe ń bì tára ẹ ti yá. tára ẹ ti yá. láti Èkó náà ti gbé wá. so
àwọn tó ń ra ọṣẹ yẹn mà, àwọn tó ń ra ti oníhọ̀ tiẹ̀, àwọn tó ń ra tẹ àdín ẹ̀, gbogbo wọn ló mà. So uncountable ni iṣẹ́ tá à ń ṣe ni a lọ kọ́ ni. ṣùgbọ́n mo gbọ́ kinní kan mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dáhùn pé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní lílẹ̀ kálẹ̀ wọ́n láwọn náà máa ń rán stroke jáde ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Irọ́ ni. torí wọ́n ní pé kinní kan ní èmi nálẹ̀. Ó ní ìlú tó ti ń bọ́, wọ́n ń bọ́ lọ́ọ̀mì, wọ́n ń bọ́ làjàgbà, wọ́n ń bọ́ níjọ̀sùn. So ìlú tó ti ń bọ̀ yẹn òun ni ìmàlẹ̀ generally tí gbogbo ìlú pé sìn. Ìgbòòrò ló wà. So tí ó bá affect àwọn èèyàn ń gbòòrò tó bá gbé wọn wá sọ́dọ̀ àwa bí ká wá tọ́jú wọn, ó nìkan tá a máa gbà tá a kọ́ lọ máa fún àwọn tó ń ṣiṣẹ́ yẹn ní ìlú tó máa fi ṣàdúrà. ok nílẹ̀ kálẹ̀. Nílẹ̀ kálẹ̀. torí mo béèrè kinní kan wọ́n ní stroke ò kì í sábà mú ọmọ kálẹ̀ kí lẹ gbọ́ sọ̀rọ̀. Ó mú wọn but the way tó fi mú wọn ò tó ti outside. mi ti bá wò. ìdí ni pé ọdọọdún la máa ń ṣòro ẹ̀ níbí, ọdọọdún la máa ń ṣọdún ẹ̀ níbí. So èèyàn á lọ bẹ̀ á gbàdúrà, èèyàn á gbọ́n ara ẹ̀. So but àwọn tó wà ní gbòòrò tí wọ́n mọ̀ kankan ń pa ẹ̀. Ṣé olóòótọ́ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín? Nǹkan tó máa ń kọ̀ sí stroke, number 1 stress, number 2 kéèyàn ó kúrò ní ọ́fíìsì ẹ nínú AC, ó wọnú mọ́tò AC, ó wọnú ilé AC, ó fẹ́ mu ọtí tútù. Àwọn kan tó máa ń kọ̀ sí ẹ nìyẹn o. Kì í ṣe gbogbo àwọn tí stroke bá ṣẹlẹ̀ sí òun ni ló jẹ́ pé àṣàsí ayé o. Kì í ṣe gbogbo làṣàsí ayé o. Ìmí wà àìní rest of mind. Ìmí wà ó kúrò nínú mọ́tò tútù, ọ́fíìsì tútù, inú ilé ẹ tútù, gbogbo nǹkan ẹ tútù kò sí ìgbà tó mọ nǹkan tó hot. So kíní yìí ò fẹ́. Anybody tó bá ti ní ìpèníjà pajápajá lọ́wọ́ tàbí lẹ́sẹ̀, stroke ti ń farahàn nìyẹn. Ó tètè wá ká ṣe ọṣẹ fún àdín àti tọlọ́tí ẹ̀ kó máa mú kó lè kí ọ ẹ̀. Tẹ́nìyàn bá ń lò pé bí ọkàn ṣẹlẹ̀ ni kó máa lọ́nà kẹ́nìyàn dáhùn. Kò jẹ́ sẹ́ni sí stroke bá ti knock down tọ́gbìn bá jiná kò lè bá àwọ̀jọ. kò lè bá àwọ̀jọ. wá bẹ́tà kó tètè máa sáré. Kó tètè máa sáré. And prevention is better than cure. Ó tún ní nǹkan tá a máa ń ṣe tá a fi ń prevent ẹ̀. bí àwọn nǹkan wò. Ìyẹn iṣẹ́ wa náà ní ẹbu ni. A máa ń da sí ara gbogbo joint ara. oríkèéríkèé ara oríkèéríkèé ara la máa sin sí. ṣùgbọ́n tẹ́ bá wo stroke yẹn ẹ má bínú ẹ jẹ́ ká gbé mo fẹ́ ká gbé ọgbọ́n ìwé wọ̀ ìwé tí mo fẹ́ ká gbé wọ̀ inú mi dùn àwòtọ́ lẹ́yìn náà fẹ́ máa ń sọ̀rọ̀ ó ní wípé ṣé kìí ṣe tẹ́ndẹ̀sì tí BP bá high jù ló ń kọ̀ sí stroke. Ọ̀tọ̀ ni Emma previous explanation mi ó ní ẹni tí ò bá rest dáadáa tí ò bá máa rọrùn sùn gan tó tí ò rest ẹni tí ò rest BP á high àárọ̀ iṣẹ́ ni ọ̀sán iṣẹ́ alẹ́ iṣẹ́ ni gbogbo ìgbà iṣẹ́ ni BP á high tí BP bá ti high ó result sí stroke nìyẹn. inú mi dùn mo kí wa níbikíbi tá a bá wà á mọ̀ ṣe yóò mọ̀ dùn mọ́ wa ẹ ṣé tẹ̀ ń bá wa wo ìkànnì wa o Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi. Awoire inú mi dùn tí bá ti ń gbọ́ nípa ọba Awóyẹmí inú mi máa ń dùn ní gbogbo ìgbà. Ọba Awóyẹmí wọ́n ní tá a bá wò dáadáa tí ẹni tí mọ́lẹ̀ bá mú inú gbólẹ̀ máa ń gbé lọ kí ló dé. Òkú ìmọ̀lẹ̀ kì í sùn sáàárín ìlú àwọn ló máa ń dá wàhálà sí ìlú tí ìlú ò fi ní development. mo sí ilẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ. Ẹni tí Olúwẹ̀rí bá ti pa. Olúwẹ̀rí bá ti pa. Olúwẹ̀rí nìdí ẹ nìyẹn. A gbé lọ sí ojú Olúwẹ̀rí inú igbó. Irú ẹni bẹ́ẹ̀ ṣèbí arí ìlú wọn ní àwọn kan wà tó yẹ pé tí egbò bá wà lẹ́sẹ̀ wọn tó bá fi kú pé wọn ò ní sí wọn sí ìlú wọn lọ sí wọn sínú igbó ni. Culture wọn nìyẹn. Àṣà tọ̀dọ̀ wọn nìyẹn. Tọ̀dọ̀ wa bí Olúwẹ̀rí bá ti di èèyàn mú báyìí tó bá ti kà pé àjẹ́ lòun àwọn ṣèkà àwọn ba lágbájájẹ́ tó bá ti kú nínú igbó ni. Kí ló dé? Téèyàn bá ṣe sínú ìlú tó bá ṣírú wọn sí ìlú yẹn ò kí ń develop. Ilé tó bá ṣe ẹnìyẹn sí gan gbogbo ilé yẹn á máa dàrú. O lè máa gbọ́ gbóó wàá lọ síbẹ̀ báwo ní rẹ́nìtì. O lè máa gbọ́ ariwo nínú ilé wàá lọ síbẹ̀ kò ní sìn kankan àwọn èèyàn á sákùnrin lè ní.
wọ́n ní spirit kan wà lẹ́yìn pé ó lé àwọn ènìyàn wọ́n ti sin òkú mọ́lẹ̀ sínú. wọ́n ti sòkun mọ́lẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ni. ọ̀dà ẹni At the end of the day wọ́n máa wú wọ́n gbé lọ sínú igbó kílé tó lè ṣẹ́tù. ẹni tí mọ́lẹ̀ bá wà ṣó ti ṣẹlẹ̀ rí lọ́dọ̀ yín bóun ló ṣe ṣẹlẹ̀. àwa náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí àwò yìí ó ti ṣẹlẹ̀ dáadáa but ọ̀dọ̀ wa níbí àwọn èèyàn ti mọ̀ bí òkú sọ̀dọ̀ wa gan bó jẹ́ ilé wọn ló ti kú tó bá ti lè kà pé òun ṣe kàwé mọ́lẹ̀ ló bá ọjà tó bá ti kú wọ́n wá pe àwa àwo wọ́n wá pe àwa àwòrò ká lọ sọ̀rọ̀ ẹ̀. wọ́n pè é àwòrò wọ́n wá pè wá àwòrò lẹ́yìn 24 hours àwòrò mọ́lẹ̀ lèmi wọ́n wá pè wá ní pé àyíká báyìí ti ṣẹlẹ̀ o káwọ́ bá wọn clear àádẹ débẹ̀ àá da obì àá béèrè irú mọ́lẹ̀ wo ló pa àá mọ̀ àjẹ ṣe ètò. ìbéèrè mi wá rè ẹ má bínú gbogbo ẹ̀yin èèyàn mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ gbọ́ rí ni o ẹ wá tún ní tí aláwòrò bá kú inú igbó ni wọ́n ń sin àwọn aláwòrò ṣé ó sí. yẹ kó máa ṣe òjíṣẹ́ mọ́lẹ̀ sínú ilé Kí ló dé? ìgbẹ́ni ilé aláwòrò a jẹ́ pé tọ́ ẹ bá dàgbà tẹ́ ẹ bá dògbò bẹ́ẹ̀ sọ wà inú igbó náà ṣe ń sí. wọn ò sinmi sínú igbó kí ló dé. ìdí ni pé a máa lọ sí GRA kí ló ń pè ní jíà rẹ. government reserve area inú igbó náà ni inú igbó nù. GRA la jíà rẹ gọ́ọ̀mẹ̀ntì sáfù èrè àti màsíwé sí. ọ̀dà tábàwá o kọ́lé síbẹ̀. tábàwò tí kan nínú ọmọ ẹni tó bá kú yẹn tí mọ̀lẹ̀ pa yẹn tó bá jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run kan ibi tá à ń lọ gangan. ìránṣẹ́ Ọlọ́run gbogbo wọn sá pamọ́ ni wọ́n á lọ rán àwọn tí ò ṣe òjíṣẹ́ Ọlọ́run wọ́n á lọ rán pé ẹ̀yin báyìí ẹ̀yin ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì ẹ lọ bá wọn ibi tó bá ti fẹ́ ṣe ẹ máa bá wọn ṣe so àwọn náà mọ repercussion ẹ tó bá gbà á mọ́ra wọ́n mọ̀ pé wàhálà ti dé tẹ̀bí inú ìlú náà lọ́jọ́ bí gbogbo wa so a mọ̀ kì í ṣe kò ṣeé fipá máa gbúdọ̀ fipá mọ́. ó kàn sí tẹ́nìkan bá sọ ẹni tí mọ̀lẹ̀ bá pa bàbá ẹ̀ tàbí yẹ tó bá ní ohun ọ̀fẹ́ jẹ́ káwọn onímọ̀lẹ̀ kankan wá ńkọ́. kó nìkan máa ṣe. kí àwọn aláwòrò kankan wá àwọn babaláwo kankan. tá a bá lọ bẹ̀ ní ìbẹ̀rẹ̀ tó bá di ìparí ẹ̀ wọ́n máa pè wá náà. kí ló dé tán fi pè yín. ìgbà tí ilé bá dàrú tí wàhálà bá ń ṣẹlẹ̀ bóyá ọmọ tó wà ní Èkó wọ́n sọ pé ìyẹn ti kú o èyí tó wà nílò òyìnbó wọ́n sọ pé wọ́n ti deport ẹ̀ tí rúdurùdu bá wọnú ilé wọn á lọ dáfá. ṣé agbára Jésù ojú mọ̀lẹ̀ lọ. iṣẹ́ Jésù ọ̀tọ̀ ṣèbí nígbà tí Jésù wà láyé náà àwọn tó bọ̀rìṣà wà iṣẹ́ ti Jésù ọ̀tọ̀ Jésù ó kéde fún wọn ẹ yí padà èyí tí ò bá yí padà tó bá kúkú ya ẹ̀ wọ́n sì ní sí ìyá náà. ó ṣeé ṣe tẹ́ bá wò dáadáa ó ṣeé ṣe lórí ọ̀rọ̀ ọmọlẹ̀ yẹn náà mo fẹ́ padà sí kí àwọn kan wá ní rárá táwọn ò gbà bóyá ìjọba láwọn fẹ́ tẹ́wọ́ gba nǹkan wọn tàbí kóòtù àwọn fẹ́ sin òkú àwọn fúnra wọn ṣó ṣeé ṣe. ó ṣeé ṣe bẹ́ẹ̀ bí ibo náà ó ṣeé ṣe ìdí tó fi ṣeé ṣe ni pé ó ní package tó fi ṣe ti àwọn kan ó ní package tó fi ṣe tàwọn kan but yet náà àárín mi àá da obi ẹ̀ ṣé kínní ìgbà ká fọgbọ́n ṣe tó sọ pé no ìmí wà ó gbà kán fi ọgbọ́n ṣe wọ́n á fi ọgbọ́n ṣe àníṣọ́ lórí ètò oníbọ́n ṣe ń ṣe ó ní nǹkan tó máa ṣe tó ń lọ fi replace lọ́hùn but ìmí wà á da obi àá ní kò ṣeé ṣe kò ṣeé fọgbọ́n ṣe táwọn èèyàn ẹ̀ bá insist pé wọn ò gbà sí wa lẹ́nu tí òbí tó ló ẹ̀jẹ̀ sọ fún wa pé òun ò release ẹ̀ àwa máa kú òun bẹ̀ àwọn lè sin wọ́n lè ṣe lọ́nà tó bá wọ́n but wọ́n máa padà regret ni ó lè tó 5 years wọ́n padà wá pè wá ní pé nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn àmọye òkú tó ti sin tó ti pẹ́ tó padà wú wọ́n wú padà ni ṣèbí abáyín sọ lọ́jọ́ sí ẹlẹ́ẹ̀gbà wọ́n ní a ti gbà báyìí. ẹ ṣe wá gba times 2 owó. times 2 àbí times 100. wá jẹ́ pé ẹni tí mọ̀lẹ̀ bá pa bàbá ẹ̀ tàbí tó bá pààyẹ wọn gbọ́dọ̀ pa màálù. wọ́n lè pa màálù wọ́n pa màálù wọ́n fi ṣe entertainment fún àwọn èèyàn bọ̀ tó kú wọ́n ti gba ẹ̀yìn ilé wọ́n ti gbé lọ àmì à ń gbé pé casket camouflage ni kò sí kankan inú ẹ̀ bàbá rẹ̀ lé o ilé ló lọ tààrà kò sí kankan inú ẹ̀ o àwa àwòrán ti gbé òkú àti gba ẹ̀yìn ilé àti múùfù ẹ̀ lọ àwa ń sọ̀rọ̀ tiwa nínú igbó lọ wọ́n gbé casket jólóde bàbá rẹ̀ lé ẹ̀ sì wò ẹ̀ rí i pé ibi míì tó ti ń sòkún wọn ò nígbà kún sí kò sí nǹkan kan nú ẹ̀. kò sí nǹkan kan nú ẹ̀. wọn ò fẹ́ jẹ́ kó jẹ́ ìdójútì fún àwọn ọmọ wọn bá ṣe yẹn gbogbo owó tó yẹ kán san àwọn ètò tó yẹ kán san wọ́n ti ṣe fún àwa aláwo a jẹ̀ ti gbé òkú àti gbé gba ẹ̀yìn ilé àti lọ tiwa
empty casket ló wà lọ́dọ̀ wọn so kọ́ máa jẹ màálù wọn for nothing. ok ara ya mọ o bí bàmọ bá kú o jẹ́ lọ pa aláwòrò ara ya mọ o. ok ìtumọ̀ rẹ̀ ni pé inú ọmọ máa dùn inú ọmọ dùn nígbà tí bàbá rẹ̀ wọn tàbí ìyá rẹ̀ kú tí wọ́n lọ pe àwa aláwòrò. so tẹ́yìn aláwòrò bá ti ń débẹ̀ ó ti yá wọ́n ti mọ̀ pé ikú yìí ó ní lọ́wọ́. ẹ dúró. ó ní lọ́wọ́. ó sì ṣẹlẹ̀ dé sí nílẹ̀ kalẹ̀. ti náà o. ẹ ti máa lọ sí kan wò tí máa tó bí ọdún mélòó báyìí. láàárín ọdún tá a bá ṣe a máa ṣe 2 mẹ́ta. àwọn tí mo lè pa yẹn ṣé àwọn àká ni. ìkà ni olúwẹ̀rí ò kí ń pàjẹ́ ìkà lolúwẹ̀rí máa ń pa. bí ò ṣẹlẹ̀ níbi ó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀ mímí á pè mí a máa pe àwàjọ bíi pé a ní mìtì ní ká bá ṣẹlẹ̀ ẹ máa bọ̀ ẹ wá ràn mí lọ́wọ́ tó bá tún ṣẹlẹ̀ níbí náà bí màá ṣe pè wọ́n nìyẹn àjọ kọ́wọ́ pò àjọ ṣe mo ṣe jọ nìyẹn. ó dáa mo kí wa níbikíbi tá a bá wà á mọ̀ ṣe yóò mọ̀ dùn mọ́ wa ẹ bá ń pe nọ́mbà yín. WhatsApp number 0816. òun náà la WhatsApp number gangan la fẹ́. 555 3513. ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 0816 555 3513. ẹ ṣé tẹ̀ ń bá wa wo ìkànnì wa inú wa sì ń dùn bẹ̀ ṣe ń gbádùn ìkànnì wa ẹ lè láǹfààní láti wò wá lórí TikTok tàbí kẹ́ wò wá lórí Facebook tàbí kẹ́ wò wá lórí YouTube tàbí lórí Instagram Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi. Yorùbá Dùn Online TV o ètò tí gbogbo ayé ń fẹ́ o ẹ jẹ́ àjọgbọ́n ètò tí gbogbo ayé ń fẹ́ o ẹ jẹ́ àjọgbọ́n ká má gbàgbé o àṣà ilẹ̀ wa ká má gbàgbé o ìṣe ilẹ̀ wa Kọ́láwọlé Aláwọ̀dé o látọ̀kùn ètò tó lóyin tó ládùn ni o ẹ má gbọ́. ọmọdé bá sọ lẹ́nu àpèyà ló sọ̀kọ́ gbogbo Yorùbá ọmọ ìyá ní gbogbo wa ká má ṣe jẹ́ o ọ̀rọ̀ ẹ̀sìn láyé ń bí kó sọ mọ́ yàdọ́mọ Yàwùsá o láyé o nítorí pé o ìwọ ń lọ sẹ́dẹ̀ olọ́bẹ̀dẹ̀ jẹ́ oko tó kúrò lẹ́dẹ̀ rẹ tó bá kúrò lọ́dẹ̀ tún ẹ̀dẹ̀ ló máa padà sí. Ọlọ́run fún wa léwé o fún wa légbò láyé ń bí láti ṣèwòsàn o fara wa ẹja gbọ́ ètò yìí o olóyin yóò ládùn ó ń fún ni lọ́gbọ́n tí mọ̀ o àgbàgbé ilé. Yorùbá Dùn Online TV o ètò tí gbogbo ayé ń fẹ́ o ẹ jẹ́ àjọgbọ́n ètò tí gbogbo ayé ń fẹ́ o ẹ jẹ́ àjọgbọ́n ká má gbàgbé o àṣà ilẹ̀ wa ká má gbàgbé o ìṣe ilẹ̀ wa Kọ́láwọlé Aláwọ̀dé o látọ̀kùn ètò tó lóyin tó ládùn ni o ẹ má gbọ́.